Ọlọ́run ní máa lọ alábòsí lára mo fẹ́ kó sùn wọn rẹ̀ kó kún hatta idha akazahu lam yuflitihu títí tọ́lọ́run bá fi gbá mú tí ò fi wá nílé bọ́ nígbà tó ń bú Ọlọ́run tó ń bú ànábì yẹn tá a bá dìde àwọn èèyàn dìde sígbà yẹn àwọn èèyàn ń sọ̀rọ̀ but ọlọ́pàá wò lẹ́fẹ́ fi mú tẹ́ bá mú dé police station nígbà yẹn láìsí pa wà nílé Haúsá tó jẹ́ South West wà yí lájọ́ wà ó lè ní freedom of religion freedom of speech lòun ṣe àwọn yẹ ò ní rò pé ẹni yìí logo àwa Islam ló gbé dání ó ń ba logo Islam jẹ́ nìyẹn wọ́n lè ní rárá ṣé ẹ̀yin làbúrò Ọlọ́run ni àbẹ́yìn ni àbúrò ànábì kìnìkan but ṣe rọ́lọ́ ọba ara ní tẹ́ bá lọ gbọ́ ọ́díò mi pẹ̀lú ẹ̀ rí pé mo sọ ń bí ọ́díò yẹn fún gbogbo ẹni tó bá gbọ́ ọ́díò yẹn wípé ó ti wá rọlù bá bu àyà ìgbà míì wà ó lè dá ṣe Ọlọ́run direct èèyàn ni wàá ṣẹ̀ tí wàá fi ṣe Ọlọ́run ìgbà míì dẹ̀ wà ó ṣe Ọlọ́run direct àmọ́ nísìnyí ó ti di threatening to life Sheikh wa Shakur Darul Birri ahlan wa sahlan eléyìí nísìnyí ó ti di threatening to life ó ń fi kú wá Saheed Òṣùpá kiri Kabisara media nísìnyí báyìí eléyìí ti di threatening to life ó ń fi kú wá àyàn kiri òfin gbogbo ọ̀nà ni òfin ti gbà mú Ọlọ́run fúnra rẹ̀ Ọlọ́run tó lóun ṣe meeting pẹ̀lú ẹ̀ ànábì tó lóun ṣe meeting pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ ń gbà yẹn pé ẹ fílẹ̀ náà ṣẹ́yìn làbúrò Ọlọ́run ni àbẹ́yìn lẹ̀gbọ́n Ọlọ́run ni ẹ̀rọ afílẹ̀ náà ẹjọ́ sọ tó sọ ṣe mọ̀ pé fúnra Ọlọ́run ló wá lọ tí ló bá bu àyà báyìí náà ẹ má bínú mo change a ní ìkáyé alwasalam bó ni nígbà tó ń bú Ọlọ́run tó ń bú ànábì tó wọn àtọ́lọ́run jọ ń ṣe meeting abẹ́yìn náà ẹ̀gbọ́ ni òun àtọ́lọ́run àwọn jọ ń ṣe meeting ni o òun dẹ̀ fọlọ́run búra òun fẹ̀mí mú ń búra ẹgbọ́ Ọlọ́run tẹ̀ sí parẹ́ náà wòlé Ọlọ́run dákẹ́ wòlé Ọlọ́run ó ṣeun wòlé Ọlọ́run ànábì Ọlọ́run ọmọ yìí bàbá kírímínà ńlá lọmọdé yìí ọlọ́pàá mẹ́ta bàbá kírímínà ńlá burúkú ni ọmọ yẹn bá ń gbọ́ àkúùsì burúkú ó ní tẹ́gbẹ́rọ́ lòun bá ń pa kọ́lọ̀ ń pa òun rẹ ànábì Ọlọ́run lòun wòlíì Ọlọ́run lòun Ọlọ́run kú sùúrù wàláhì Ọlọ́run kú sùúrù ẹ mọ̀ gbogbo àti ń sọ eléyìí àwọn fídíò eléyìí ó ti ṣe tipẹ́ o gbogbo àti ń sọ eléyìí àwọn kan jáde wọ́n fún lẹ́sìn táìmù yẹn yá irú ọ̀rọ̀ wo rèé
àwọn kan náà tó takò àwọn ẹgbẹ́ ẹ̀dẹ́ fílẹ̀ náà ètò wa kálukú lè pera ẹ̀ ètò bá wu kálukú lè pera ẹ̀ náà Ọlọ́run ní ànábì Ọlọ́run lòun wòlíì Ọlọ́run lòun kíníkan tó bá yẹ pé òun bá parọ́ kọ́lọ́run pa òun rẹ́ ẹjọ́ nígbà tí ń sọ sáà ní òsọ́ lọ́hùn ni ṣégbà tí ń sọ ṣe Ọlọ́run dákẹ́ Ọlọ́run wòrán báyìí Ọlọ́run wòrán fún wòrán pé òsùn rẹ ó kún tán nígbà tó Ọlọ́run ò mú wòlíì Ọlọ́run ọlọ́pàá mẹ́ta ó lọ́rọ́ lu Saheed Òṣùpá onídé 8 o ẹ má gbàgbé o on the 10 ló lọ ta Saheed Òṣùpá ó kú o èmi dẹ̀ bá ṣàdéhùn pé pẹ̀láṣẹ Ọlọ́run kó tó on the 10 today is 8 ọlọ́pàá ó mú ọlọ́pàá mẹ́ta ọlọ́pàá yóò mú ọlọ́pàá mẹ́ta wòlíì Ọlọ́run ọlọ́pàá mẹ́ta ànábì Ọlọ́run ọlọ́pàá mẹ́ta Allahu akbar kabira torí gbogbo àwọn tọ́ni níjọ́ tó ń bú Ọlọ́run tó ń bú ànábì tó sọ fún ṣẹ́mítì ìbẹ̀rẹ̀ Ọlọ́run ń bolẹ̀ wà ń gbà yẹn wọ́n wà kò sí nǹkan tó fẹ́ ṣe sí ń gbà òun ni ó lè pera ẹ̀ ní tó wù wá àwọn kan náà ti ṣe síwájú ẹ̀ kábísára àwọn kan náà ti ṣe síwájú ẹ̀ àwọn kan ti wáyé síwájú ẹ̀ tó ti pera wọn ní tí tọ́lọ́hun ò pè wọ́n kí ló gbẹ̀yìn wọn ọmọ yìí dẹ̀ ti sọ̀rọ̀ kan o ọ̀rọ̀ tó sọ ló ṣẹ o tó bá já sí pé ànábì Ọlọ́run bá kọ́ lòun tóun bá ń parọ́ kí ni kọ́lọ́hun ṣe fóun kọ́lọ́hun pa òun rẹ́ tó ẹ tóun bá parọ́ ní o nítòótọ́ òun bá parọ́ kọ́lọ́hun pa òun rẹ́ póun èsì ànábì Ọlọ́run fúnra Sàtíà ó wá wò wípé tí n bá ní kí n pa ọ́ báyìí kò ní dùn kò ní dáa tó Ọlọ́run sọ́lọ́run lágbára àti ní kó sùn kó má jí ni yẹ bó ti fi ikú ó ti fi parọ́ ọjọ́ kápò ń kú ẹ mọ ọmọdé tẹ́ ń wò yìí o bàbá tó bí ọmọ yìí o ọmọ yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè mí láti Ṣakí gbogbo ẹ̀yin barista tẹ́ pè mí láti Ṣakí ọba wa ní Ṣakí Ọ̀kẹ́rẹ́ Ọlọ́run jẹ́ kẹ́mi gùn fún wa bàbá tó bí ọmọ yìí o bàbá rẹ̀ náà ń pè ní Rafiu Ewé ni Rafiu Ewé náà ń pè bàbá ẹ̀ ẹ̀sán ológun bàbá ẹ̀ ológun ni bàbá ẹ̀ bàbá rẹ̀ ti kú bàbá ẹ̀ ti kú gbogbo ará Ṣakí dẹ̀ mọ̀ tó pa bàbá ẹ̀ gbogbo ará Ṣakí pátápátá wọ́n mọ̀ kú tó pa bàbá ẹ̀ wọ́n mọ̀ tí bàbá ẹ̀ ṣe tí bàbá ẹ̀ fi kú wọ́n mọ̀ bí tí bàbá ẹ̀ kú sí ṣe rí egbò láyé egbò máa ń tọ̀ràn egbò máa ń tọ̀ràn àwọn onílárúbá wọn ní alwaladu sirru abihi egbò láyé máa ń tọ̀ràn bàbá rẹ̀ ló ń jẹ́ Ewé tẹ́ bá wo fóònù nọ́mbà ẹ̀ gan Ewé àgbà ní Truecaller ló fi ṣèfù fóònù nọ́mbà ẹ̀ Ewé àgbà ìwọ wá jáde lẹ́yìn ìgbà tí ó pè mí tọ́ta jọ sọ̀rọ̀ fún fọ́ìsì tẹ́rí káàkiri yẹn tó ti mọ̀ wípé òun ti ṣàgbákò ó wá jáde ẹ máa wo kírímìnà ọmọ yẹn o ó tún wá jáde lọ́jọ́ kejì ó wá ní mo ti ṣàdúrà mo ti ṣe sàárà fún Saheed Òṣùpá Ọlọ́run ti ní kóun ṣe òun ò ní kú mọ́ Saheed Òṣùpá ò ní kú mọ́ báyìí torí òun ti rí ìdánù fún ìwọ ok nígbà tó fẹ́ pa ẹran ibo ti bá Saheed rẹ ẹran ṣe mọ̀ yí pé fídíò rẹ̀ àkọ́kọ́ ó ní kí Saheed ra ẹran ìyẹn Alhaji Saheed Òṣùpá ó ní kó ra ẹran tó bá fẹ́ pa ẹran yẹn
kó wá dárúkọ òun sí pé àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ó kẹsẹ́ nígbà tí wọn náà wá fẹ́ bá Saheed Òṣùpá pẹran yẹn ṣé àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ni wọn náà dárúkọ ọ̀rọ̀ tó tọ́ lọ́dọ̀ Ọlọ́run gbé wá fún ọ alọ́lọ́run wú ẹran gbogbo tó ń ṣe látijọ́ yìí hátà ìdá akasahu láàmú yóò filẹ̀ ti hù tí Ọlọ́run dẹ̀ gbá ẹ mú ó sì lè bọ́ toró ti tẹ Ọlọ́run lójúmọ́lẹ̀ ogun gí báyìí ó dẹ̀ rí kọjá ewé ogun gíré kọjá ewé mo rí fídíò ẹnìkan ẹnìyẹn wá ń bẹ̀ mí ó ń bẹ Saheed Òṣùpá mi mọ̀ bóyá èèyàn rí fídíò yẹn Ọlájùmọ̀kẹ́ influencer mi mọ̀ bóyá ẹ̀yin èèyàn rí fídíò yẹn ó sọ wípé àfáà yẹn bẹ̀ wá ó ní ẹjọ́ ẹ dákun kò ní nǹkan kan kò lówó ẹjọ́ ńlẹ̀ ọlọ́pàá mẹ́ta kò lówó ẹjọ́ ńlẹ̀ ń wá tí ó jẹ káàkiri ni gbogbo àlà ń wá tá jẹ káàkiri òun pàdé tí ó jẹ nù Kudus lórúkọ rẹ̀ Kudus kìí ṣe Mubarak ẹ̀ńtẹ́ Mubarak Kudus lórúkọ rẹ̀ Abdul Kudus ọlọ́pàá mẹ́ta Alwaraki ó ti pàdé tí ó jẹ́ nù ìjẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí ó ti sá àmọ́ wọ́n ti lé mú gbogbo ibikíbi tó bá sá lọ láyé ó sọ fún ọ pé wọ́n mú ọ on the 10 ọ̀túnla ní wọ́n dá fún Saheed Òṣùpá aláì Saheed Òṣùpá ò dẹ̀ ní kú pẹ̀lú àṣẹ Ọlọ́run alẹ̀mí gígùn láyé àtàwa náà Al-Mukhtar alẹ̀mí gígùn láyé àti àwa náà àti gbogbo ẹ tó wà lórí ètò yìí Saheed Òṣùpá ó lu ẹ̀mí gígùn láyé àtàwa náà àti wọ́ Alwaraki náà ò ní kú o síyàn dì tẹ́rẹ ò ní kú o wọn náà ò ní kú o lórí tó bá kú kò dáa tó bá kú kò dáa gbogbo àwọn tó ní kí wọ́n máa gbogbo àwọn tó ní ká máa pè kọ́ máa bẹ̀bẹ̀ orúgi oyin nìyẹn mo ti sọ fún ẹ wọ́n sọ̀rọ̀ tó ní kó gbẹ́nu sọ́hùn Alfulany ni ẹnìkan ló kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ kí mínísítà ó kù díẹ̀ ọba ní ẹnìkan kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ni ẹ má bínú o nẹ́tíwọ́ọ̀kì ni ẹ má bínú náà mo kí brọ́dà mi Alhaji Nasir Alkali mo kí n púpọ̀ sá bàbá ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ní kí igbákejì Ọlọ́run lẹ́nu rẹ̀ kó gbẹ́nu sọ́run láyé Alfulany ni ó gbẹ́nu ẹ̀ dákẹ́ ẹnìkan kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ rìn dẹ̀ pa mí bí màá nù dé díẹ̀ o torí pé o fẹ́ jẹun torí pé o fẹ́ wà tí o jẹ lọ́nà àbúrú lọ́nà tí o dá wọ́n wá sọ pé ẹnìkan ó kú lọ́ndì 10 ẹnìkan ó kú lọ́ndì 10 àwọn kan ní bóyá mo drug ń dà láàmú kò mo drug kan Karim Shamsuddin drug kan aláì drug kan kò mo drug kódà kò yá wèrè kò yá wèrè 419 ni ó kàwọ́ pé jẹ́ kí n gba ọ̀nà báyìí ẹni tó ya wèrè ìràn ẹ̀ mọ̀ ẹ mọ̀ pé kí nǹkan má ti ṣàlẹ̀ náà àwọn èèyàn máa gbá rìsáàṣì yàn gidigidi gan tó bá dé ìlú Ṣakí léni báyìí ìlú tó ti bí tó bá débẹ̀ léni tó bá dé ìlú tó ti bí léni sí wọ́n pa ni tó bá débi tó ti bí báyìí bàbá rẹ̀ ń jẹ́ Rafiu Ewé bàbá rẹ̀ ti kú àwọn fámìlì ẹ̀ gan pè mí
àwọn ẹbí ẹ̀ wọ́n pè mí, wọ́n ní ká jọ̀ọ́ torí Ọlọ́run, ká jọ̀ọ́. Àwọn ẹbí ẹ̀ pè mí, wọ́n ní ká jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, àwọn fọlọ́run bẹ̀ wá, àwọn fi gbogbo nǹkan dáadáa láyé táwa náà ń fẹ́, àwọn fi bẹ̀ wá, kánmọ́ àwọn ò fẹ́ jẹ́ kó bọ́ ń bẹ̀ torí pé ó ń ba àwọn lójú jẹ́. Àwọn ti kọ́, àwọn kọ́ ọlọ́mọ. Ẹnìkan táwọn tẹ́yà bá arrest ẹ̀ pé òun ní forgive me, wọ́n wá rí ẹni àbí ẹ dákun ṣe ikú ṣe rí jẹ́ ń sọ fún ẹ, kéèyàn máa mu gàrí láàárọ̀, kó mu gàrí lọ́sàn, kó mu gàrí lálẹ́, ó mà dáa ju kákà gbọ́ pé òun tọ̀hún yẹn ó kàn kú lọ báyẹn. Kódà ẹ nínú àwọn tó bẹ̀ mí tó tún mọ ẹ̀gbọ́n ẹ̀ kan gan tún wà lórí program báyìí, drug kọ́ ló ń dà láàmú. Drug kọ́ ló ń dà láàmú, ó wà nǹkan tó máa jẹ ni, ó ti wá pàdé tí ó jẹ, wọ́n ló lọ sọ́dọ̀ Portable náà, fídíò ẹ̀ gan wọ́n ti send ẹ̀, ó ti lọ sọ́dọ̀ Portable náà, wọ́n ló gbẹ́jọ́ náà, wọ́n ló ń ṣe ọ̀sán yẹn àbí nǹkan kan, something like that. Tí wọ́n bá mú bó ṣe wà yẹn, tí ò bá jìyà ẹ̀, mo ti sọ fún un lórí pé ó máa jìyà ẹ̀, ó dẹ̀ máa jẹ́ dáadáa ni. Tí ò bá jìyà ẹ̀, kílà àwọn owó alámọ̀ tó tún máa jáde lọ́la, ó dẹ̀ máa mú gbó gan. Ó máa mú gbó. Igbákejì Ọlọ́run ti mú gbó. Bẹ́ẹ̀ ni jàre, orí olówó City King bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn, 419 gidi ni Diamond gidi ni. Ó wá sọ orú nǹkan tó lágbára, ó tó wá sọ fèmí lórí fóònù wípé ìwọ fẹ́ jẹ́ kí Saheed Òṣùpá rí ni, ṣé òun mọ̀ pé tí Saheed Òṣùpá bá ti gbọ́ bẹ́ẹ̀ yóò rí ẹgbẹ́ lórí ibú ọmọ òfò kéèyàn jáde lórí afẹ́fẹ́ kó sọ fún bá náà pé tó bá di ọ̀ǹdì báyìí èèyàn ò kú. Kí lórúkọ ẹ dákun ẹ rán mi létí orúkọ fíìmù kan tá wo, fíìmù Baba Wande, ẹ rán mi létí orúkọ fíìmù yẹn. Tolúwa nílẹ̀ kọ́ ni, fíìmù yẹn ti pẹ́ gan báyìí. Fíìmù yẹn ti pẹ́ gan báyìí. Tolúwa nílẹ̀. Kò mọ̀ bóyá àwọn èèyàn rántí fíìmù yẹn. Ta ló máa gbọ́jọ́ kú ẹ̀? Tí wọ́n ní tí wọ́n bá sin òkú kan pé ọ̀tún á kú, ọ̀tún ìlú yìí ó kú. Ẹ wo eré tí Baba Wande sá káàkiri lọ́dún náà nínú fíìmù yẹn tó sáré gírígírí. Máa fi kú lọ́yàn. Bẹ́ẹ̀ ni tí Olúwa nílẹ̀ àwọn èèyàn ti rántí. Ọlọ́mọdé àrí kò ṣe dáadáa, má fa burú ṣe Saheed Òṣùpá o, má fi ṣàwa náà o, Ọlọ́run o. Òun ò mọ̀ pé kò mọ̀ pé nínú òfin, nínú law, defamation of character, threatening to life. Threatening. Òun threatening Saheed Òṣùpá pẹ̀lú ikú. Irú ẹni bẹ́ẹ̀ lè rán aya assassin sí yàn. Irú ẹni bẹ́ẹ̀ ó lè rán aya assassin sí yàn tó bá rí pé on the 10 yẹn ò tètè gbà tó mọ̀ pé nǹkan kò lè ṣẹlẹ̀ kó wá lọ rán aya assassin sí yàn. Wàá ṣàlàyé
wàá ṣàlàyé ara ẹ dáadáa. Ọlọ́run tó pè ẹ́ kalẹ̀ tó jókòó tó sọ fún ẹ ìpè kò sọ fún Saheed Òṣùpá tó bá di on the 10 ọ̀tá rẹ̀ ó kú. Ọlọ́run náà wá gbà ẹ́ tá a bá ti mú ẹ tó ra máa mú ẹ. Àwọn kan ní ẹ má jẹ ẹ bá tún sọ̀rọ̀ ẹ ó lè sá lọ ní Nàìjíríà yìí. Àwọn kan ní bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ó lè sá lọ ní Nàìjíríà yìí máa ní kì í máa ṣe Tógò ó lè sá lọ Kútọ́nù ó lè sá lọ kíní kan ẹ̀jẹ̀ ó sá lọ. Bó bá dé bọ́dà lẹ́nu bọ́dà ni wọ́n ti mú wá padà. Kò síbi tó lè gbà sá lọ tọrọ Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Ó ti rí Ọlọ́run ọba fín dáadáa sam. Ó ti rí Ọlọ́run ọba fín. Ó wá sá lọ níbo? Òun rò yí pé kóun kàn sọ tóun bá sọ àwọn èèyàn máa wá sọ́dọ̀ òun o. Bóyá wọ́n patronize òun, wọ́n ṣe gbá, no. Tó bá mú ẹlòmíì tó bá fẹ́ jáde lọ́la tó fẹ́ sọ pé wọn àtàwọn màláíkà tó jọ ṣe meeting á farabalẹ̀. A wò pé ọ̀nà eléyìí ti cast jẹ́ kó ń gba ọ̀nà míì. Torí eléyìí ti cast mọ́ kí ló kọ ẹ̀ ọlọ́pàá mẹ́ta. Ọ̀nà yẹn ti cast, ó ti cast mọ́ lọ́wọ́ kò ní ṣerú ẹ̀. Tó bá fèsì ìjìyà tó wà ń díẹ̀ bọ́lọ̀ bá kọ kádàrá tó bá dé padà kó sit right. Bọ́lọ̀ bá dẹ̀ kọ kádàrá tí ò bá dé ní tó jẹ́ lóyò àmọ́ ìjọba ti dá sí. Ìjọba ti dá sí. Jọ́nà lọ́hùn tó ń pariwo Ọlọ́run àbí kọ́lọ́ máa ṣọ́ wa o, kọ́lọ́ ṣàánú wa o. Ìyá ọmọ yìí dáa. Bàbá ní òdodo. Kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá ní kò sí ọ̀rọ̀. Ọlọ́run ló sàbílẹ̀ sáà. Bàbá ní Ọlọ́run ló sàwọn lẹ́sà. Ọlọ́run ló ṣe ń bọ́ sí. Bàbá ní olùwọ́n náà bó ṣe. Gbọ́dọ̀ ni mò ń papá nẹ́bí Ọlọ́run àbí wòlíì Ọlọ́run ni mí. Bàbá ní tó ń pè lọ́la àwọn pa bẹ́ẹ̀ àná bí Ọlọ́run àbí wòlíì Ọlọ́run làwọn. Ọlọ́run parí rẹ̀. Bàbá ní kọ́lọ́ pa àwọn rẹ̀. Ẹ wo ọmọ yẹn, ẹ wo ọmọ tó ń rọ́wà sí, ọmọ yẹn yà ń ti gbogbo ẹ̀ sí. Gbọ́dọ̀ ni mò ń papá nẹ́bí Ọlọ́run àbí wòlíì Ọlọ́run ni mí. Bàbá ní tó ń pè lọ́la àwọn pa bẹ́ẹ̀. Ọmọ ní bàbá ní pé rọ́ làwọn bá ń pa bá nẹ́bí Ọlọ́run làwọn. Ọmọ ní bàbá ní kọ́lọ̀ ń pa wọn rẹ́. Ọmọ ọlọ́mọ bàbá ní kọ́lọ̀ ń pa wọn rẹ́. Ẹni ẹ wo láìfù báyẹn, ẹ wo báwọn subhanallah, ẹ wo nǹkan báyẹn, ẹ wo nǹkan báyẹn. Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta òṣèlú máa mú níbi tó wà yẹn náà, máa mú níbi tó wà yẹn. Ọlọ́run á dẹ̀ ṣàánú wa. Ẹ̀yin èèyàn mi, lágbára Ọlọ́run títí alẹ́ a máa fún yín ní update torí àwọn èèyàn lè wait pé níbo lọ̀rọ̀ ẹ fẹ́ já sí. Wọn lè wait, àwọn èèyàn lè wait níbo lọ̀rọ̀ ọmọkùnrin yìí fẹ́ já sí. Ẹ̀kàn máa ẹ̀jọ́ bá wa ṣàdúrà dáadáa káburú má ṣẹlẹ̀ sí Saheed Òṣùpá kó má ṣẹlẹ̀ sáwa náà o. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa. On the 8th, ìní ni 8, ọ̀la 9, Saturday ni 10, Saturday tí Nàìjíríà ó play match kan yẹn, Sunday ni 11. Àwọn kan dúró di on the 11. Àwọn kan wọ́n dúró di on the 11. Sorry, má bínú. Habib,
àwọn kan dúró di on the 11 pé ó di on the 11 báwo ni jẹ́ kókò yọjú sí mi lásán ni Habib màdí aleykum salam ṣe dáadáa ní sọ́tìgbà aleykum salam sorry longest time àdúrà yẹn gbà ọlọ́run wà lórí program ọlọ́run ẹ̀yin náà wà lórí ẹ̀ ọlọ́run bá mi sọ yín inshallah ẹ ṣé. Now àwọn kan láwọn dúró di on the 11 tọ́ndì 11 bá ti lò gbàgàm láàárọ̀ báyìí àbúrò ẹ̀ nǹkan kan ní ṣẹlẹ̀ sí Saheed fa láìpẹ́ yìí Saheed máa tún sílé ńlá kan Saheed Òṣùpá máa sílé ilé ńlá kan tó máa lágbára ọjọ́ bóyá on the 26 tó lọ yìí mọ̀ èyí tí Saheed Òṣùpá fún gbogbo àwọn onítíátà ni àwọn tó já gbàgbàgbàgbà nínú wọn àwọn tó fún 2 million ẹni tó fún jù bẹ́ẹ̀ lọ bóyá fídíò yẹn lórí torí pé Saheed Òṣùpá háwó fún àwọn èèyàn tó fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ló wá wò pé ó yẹ kémi náà lè gba tèmi ń bẹ̀ jẹ́ kí n try láti gba ọ̀nà kan wọlé ọ̀nà tó wá gbà yẹn ọ̀nà yẹn gangan ló wá jọ́nà tó wá wú gbogbo ohun tó ti ṣe gbogbo ohun tó ti sọ gbogbo nǹkan tó ti sọ nípa Ọlọ́run tó sọ nípa Nábì sallallahu alaihi wasallam tó wá wú lẹ́nu díẹ̀ kó ló wá jọ nínú àánú ẹ̀ ọlọ́mọjà pàdé tí ó jẹ wá ọlọ́pàá mẹ́ta padà pàdé àgbákò ẹ̀ tún jáde lẹ́ni o ọlọ́pàá mẹ́ta jáde kó tó ṣe fídíò lẹ́ni ẹ wá mọ tó fọ́ọ̀nì tó parọ́ ni oníjọ́ táwọn ọlọ́pàá wà ń délé àwọn tó fẹ́ wá mú oúnjọ́ tó wà ń délé òun wà ń bẹ̀ báyìí àwọn tó wọ́n rí òun wà láàrin wọn òun wà láàrin wọn báyìí táwọn tó wá jọ ń wá òun báyìí òun ní kí wọ́n ṣe fídíò ká ṣe fídíò call wọ́n ní fún fídíò àwọn ò dáa pé fóònù àwọn ò dáa bàbá wèrè lọ́mọ yẹn eléṣì burúkú ọ̀pọ̀lọpọ̀ wa náà ti bá yí ọ̀tá ẹ̀jẹ̀ ó ti bá yí òun gẹ́gẹ́ jẹ́ fúnra rẹ̀ ọ̀tá ẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà ti bá yí ẹ̀jẹ̀ ó dẹ̀ ti bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí kò sí ní bọ́m̀bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò jẹ ìyà yẹn dáadáa òun wà pẹ̀lú yín o Ọlọ́run wà pẹ̀lú yín ẹ̀yin tẹ́ lọ pé òun kàn wà láàrin yín ni bí ẹ̀kan rí òun ni òun kàn wò pé ọ̀rọ̀ àwọn tán wà òun àwọn tán wà òun rèé òun wà láàrin yín náà mo wà láàrin yín ó ti lọ brakada máa wọn lójú wọn rí òun ṣe dáadáa lẹ́wà orí program wo wa o ọlọ́pàá mẹ́ta ní àwọn tó lọ ẹ̀yin tẹ́ wà ń wálé kó ń bẹ láàrin yín ẹ̀ẹ́dẹ̀ rí òun báyìí ó lóun bẹ láàrin yín báyìí òun dẹ̀ dúró sí yín láàrin báyìí ó lóun ní kẹ́ ẹ̀ pé òun lẹ́ni fóònù yìí ò dáa ẹ̀tọ́ ló wà nílé tó tilẹ̀kùn pa tó ṣalágẹ̀rẹ́ ńgodo ó ló wà láàrin wa. ẹ mọ̀ pé gbàkejì Ọlọ́run ni ó máa wà láàrin yẹn lè má rí o ẹ lè má rí o gbàkejì Ọlọ́run ti ń jẹja. ó tó ń jẹja bò ó ń jẹja ó lọ rẹ jẹ ní sọ́sùmà ti ń jẹja. ìwọ náà kì í jẹun síbẹ̀ yìí kẹ́lọ́ ìgbàkejì Ọlọ́run máa ń jẹun ni. gàǹgbà yẹn o kò sí wàhálà o. ó tún ti ṣe fídíò ní sa. ó ní tó máa fẹ́ kọ́lọ́ wo ṣe lọ́wọ́ ṣe. anada ọlọ́mọ ń gbà ìjà lọ́wọ́ wọn kọ́lọ́ tó ṣe nǹkan ọlọ́mọ ń gbà ìjà lọ́wọ́ wọn. Bàbá ọmọ ẹni ti ṣe ó nídìí kíní gan o. kò sí wàhálà ẹ má wọrí àwọn tó máa mú ọmọ lẹ́nì sọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n á mú lágbára Ọlọ́run kò síbi tó lè sá lọ wọ́n á mú ibi tó tún wà báyìí wọ́n ti mú wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀ báyìí wọ́n máa mú sẹ́ ẹ̀yin tẹ́ lọ́bẹ̀ ẹ̀yin ò wẹ́jú
wẹ̀jú ó dẹ̀ wà láàrin yín ó dẹ̀ rìn láàrin yín ó rìn kọjá láàrin yẹn dẹ̀ ń wòran. Wẹ̀jú abájọ tí ẹ lè rí náà ẹ lè rí báyẹn àyè táwọn màláíkà ń gbé kiri ó dáa kò sí wàhálà sá. Ọlọ́run lọ́jọ́ ìní àṣàánú wa títí alẹ́ lágbára Ọlọ́run a máa tún fún wa ní update ibi tọ́rọ̀ ẹ̀ bá dé àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́pàá 3 ti ṣàgbákò gbogbo ẹ̀yin tí ẹ ń pè tẹ́ ń bẹ̀bẹ̀ on his behalf tí Saheed Òṣùpá bá jẹ́ family yín ńkọ́ excuse me tí Saheed Òṣùpá jẹ́ bí yín tó jẹ́ mọ̀lẹ́bí yín ṣàlè gbàdúrà kírú ẹ̀ kó ṣẹlẹ̀ sí Ọlọ́run lọ́jọ́ ìní oníjẹ́ ká burú ṣe ẹnìkan kan wà o inshallah bí kudratillah ẹ ṣe o afẹ́lọ́ kí zoro Ọlọ́run ó gbàdúrà wa o bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń bẹ̀bẹ̀ fún yẹn aláburú ni wọ́n ní ìbáàlá ṣe máa bẹ̀bẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ ṣe máa bẹ̀bẹ̀ fúnrú èèyàn bẹ́ẹ̀ àbí ẹ̀ mọ̀ pé ẹ̀ mọ ètò sọ yẹn bó ṣe lágbára tó ni Ọlọ́run má jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ Ọlọ́run má jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa má ṣẹlẹ̀ sí Saheed má ṣẹlẹ̀ sáwa náà gbogbo ẹni bá ní mọ́nì tó nígbàgbọ́ nu Ọlọ́run dáadáa tí ìsìlámù ẹ̀dẹ̀ jókòó á mọ̀ pé rọ́bìṣì ló ń sọ gbẹ́ni tó bá nígbàgbọ́ bọ̀tìjọ́ mọ́ nìyẹn lè máa ṣe àwọn ẹlòmíì àwọn táwọn sọ pé di on the 11 káwọn tó ṣe táwọn bá ṣe gbẹ́ ó di on the 11 you should have settled it amicably òyìnbó tẹ́kọ̀ yẹn òye wa o you should have settled it amicably ẹjọ ẹ translate ẹ dáadáa kó yé wa kàn settle amicably bíi ti báwo kó yé wa o ẹjọ Mr. Moshood Sani òyìnbó tẹ́kọ̀ yẹn òye wa. Kí ni ká settle amicably? Mr. Moshood Sani jẹ́ kí n pin comment yìí kẹwàá bá wa tú torí kò yé wa. Alaikum salam. Ẹ jẹ́ bá wa bí Mr. Moshood ẹ̀yẹ̀ yàn ẹ bá wa bí Mr. Moshood o. Torí tọkọ yín ò yé wa eléyìí tá à ń ṣe yín ní amicably náà ni àṣà ni kí wọ́n mú kán lọ pa báyìí àní káwọn èèyàn bí tó bá ti rí kí wọ́n mú kí wọ́n pàdánù kí wọ́n ṣe jungle justice fún rárá o. Definitely yes. Amir Ahmad Mikael definitely yes. Dandan nìyẹn dandan nìyẹn ìyẹn ti di dandan bọ̀ tẹ́lẹ̀ bá ṣe wọ́n bá filẹ̀ tó bá lọ tọ̀hún bá ṣe wọ́n bá filẹ̀ tó bá lọ tẹ́lẹ̀ bá ṣe wọ́n filẹ̀ tó bá lọ kò dún ní ń dòye ká ní níjọ́ lamọ̀ tí ó kàn wá náà níjọ́ lamọ̀ tó máa kàn wá náà àwọn kan ní tó bá ti mú kán gbé lọ sí psychiatric a ní nǹkan kò sọpọlọ ẹ understand ni wàláhì nǹkan kò sọpọlọ ẹ nǹkan kan ò sí ọpọlọ ẹ rárá nǹkan kò sí ọpọlọ ẹ kò nǹkan kò tábà ní ẹ àbí nǹkan kan sọpọlọ ẹ ní nǹkan kan báyìí ò sọpọlọ ẹ rárá ọpọlọ ẹ nǹkan kan ò sọpọlọ ẹ wà intact wọ́n ṣe dáadáa ọpọlọ jìbìtì ló wà lórí ẹ ni a máa wá reset ẹ factory set ẹ la máa bá reset ẹ Ọlọ́run lọ́jọ́ ìní aṣàánú wa adúró tiwa pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú òní tiwa o bẹ́ẹ̀ ni ẹni tó ní mental issue a gbé kámẹ́rà a gbé fídíò síwájú a máa ṣe fídíò abẹ́ gbọ́ ẹni tó ní mental problem a gbé fídíò síwájú báyìí a máa ṣe fídíò wáyé tí ò bọ́ra ẹ̀ sí
lórí live video tó ń ṣe àbí ẹni tó ní mental issue why tí ò bọ́ra rẹ̀ sí o kó tẹ̀ gbé kámẹ́rà sójújọ́ kan kó kẹ̀ bọ́ra ẹ̀ sí o ọmọlúwàbí ni eléyìí ní mental issue. yìí ò ní nǹkan kan ọlọ́run lọ́jọ́ ìní àṣàánú wa o inshallah ọlọ́run á gbàdúrà wa o gbogbo ẹnì kọ̀ọ̀kan tá a wá ń bí ọlọ́run níjà bá wọn kúkú jíjì o ní rí dààmú lórí ara lórí àwọn ọmọ wa lórí ẹbí wa o inshallah islam ò sì ní bàjẹ́ láíláí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh a máa fún wa ní update bó bá ṣe jẹ́ lálẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run.